Mo ti ní kó o má yọ mí lẹ́nu o. O ti ń rúfin àdéhùn wa o. Adéṣẹ́wà, kí n ṣe pé ohun èmi náà láti rúfin àdéhùn tó wà láàrin èmi àti ẹ̀. Àmọ́ gbogbo bí mo ṣe ń gbìyànjú àti ìgbára mi kò lára ẹ̀, ọkàn mi ò kúrò ńbẹ̀. Jẹ́ kí ọkàn ẹ àti ojú ẹ àti ara ẹ kí ó kúrò níbẹ̀ nítorí àdéhùn tó wà láàrin mi àti. Àbá olólùfẹ́ mi. Ṣé lóòótọ́ ló dẹ̀ nífẹ̀ẹ́ mi bí Adéṣẹ́wà? For the past 3 years náà lèmi àti ẹ ti ń date. Ó dẹ̀ pa òfin má sùn mọ́bìnrin ló pa fún mi tí mo dẹ̀ ń tẹ̀lé òfin yẹn. Ṣó wá yìí sì bẹ́ẹ̀ fún mi ẹlẹ́ran ara lèmi náà? Tó bá tiẹ̀ jẹ́ pé ẹ̀kan báyìí ló tiẹ̀ máa fún mi ṣe, inú mi á dùn. Màá fún ẹ ṣe lẹ́ẹ̀kan, ṣùgbọ́n lẹ́yìn ẹ̀kan yìí, ó tún di ẹ̀yìn ọdún kan o. Yes.